yege agbọ́njìàjìà gbogbo wọn pé nítorí Abọ́sẹ̀dé Basirat tó ń ṣọjọ́ bí lónìí làwọn fífìyìn fún kábíyèsí Èdùmàrè. Fúnmiláyọ̀ Odùsànyà ló rán mi iṣẹ́ o. Ó ń pé kí n kólùkọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́wọ́ kí n máa kọ̀rí òun ní mẹ́sàn-án mẹ́wàá. Ọjọ́ ti pé o, ìgbà ti kò. Ọjọ́ bíi Abọ́sẹ̀dé Àníkẹ́ ló pé ìní gbogbo òlú ṣe ń fò fáyọ̀. Ó ti yá àti filé pọtí fọ̀nà roka ẹ̀jẹ̀ ìjọba gbadadíran torí Abọ́sẹ̀dé Basirat tó ń ṣọjọ́ bí lónìí. A ti dúpẹ́ ọpẹ́ òtán o. Ọpẹ́ la ṣe fọ́bọ ọlọ́pẹ́ tọ́pẹ́ tọ́ sí lórí oore ọpẹ́ tó ṣe fún ọ. Ọlọ́jọ́ bí òní Àníkẹ́ Adé ẹnu ọpẹ́ rẹ̀ òní kan lọ́lá kábíyèsí Èdùmàrè. Ó ti yá aláṣẹ ọ́lìnkì ẹ̀ òní kánjú kú. Abọ́sẹ̀dé Basirat ó ti ṣọdún èyí náà ó sì tún ṣẹ̀mí. Ǹlẹ́ Àníkẹ́ Adé ìwọ ló lónìí ó lè gara tán gbẹ́sẹ̀ kó tèṣù mọ́lẹ̀. Ọlọ́jọ́ bí òní o Abọ́sẹ̀dé ọlọ́pọ̀ ẹwà rèé pọ́rọ́kọ́tọ́ bí ọká apọ́nbẹ́pọ̀ rẹ̀ abìwà tútù bí àdàbà Àníkẹ́ Adé ni mò ń kì. Ó pọ̀ ta ló sọ pé kò pọ̀kẹ̀. Oore Ọlọ́run láyé Abọ́sẹ̀dé Basirat gangan ni OBP tó pọ̀ pa. Ǹlẹ́ màmá Àdísà màmá Àánú Olúwa màmá Ọláyínká ire gbogbo kó máa bọ́ ọ bó ti ṣe ṣọjọ́ bí lónìí. Àníkẹ́ Adé Abọ́sẹ̀dé ìwọládé orí ọ̀kí tí ò jọ kẹyẹkẹyẹ ní gbogbo ayé fi ń yọ́nú sí Basirat ọlọ́jọ́ bí ti ń bẹ ní Dublin. Ọlọ́jọ́ bí òní màmá Ayọ̀bámi màmá Kọ́yìnsọ́lá ìwọ náà ni màmá Olúfúnkẹ́ màmá Felicia ìwọ tún ni màmá Máyọ̀wá ọdọọdún ni Ṣàpórúwé ọdọọdún ló máa wà. Ó ti yá sọ̀rọ̀ Àníkẹ́ Adé ọmọ lọ́wọ́ mọdẹ sọ̀rọ̀ sókè kó fẹnu ọpẹ́ dúpẹ́ fọ́bọ̀ ọlọ́pẹ́ tọ́pẹ́ tọ́ sí tó jẹ́ kó rọ́jò ní láyọ̀. Abọ́sẹ̀dé Basirat ó yá tẹ́wọ́ àdúrà kó máa ṣàmì. Èrè lobìnrin jẹ lábọ̀ ọjà ó kéré oko délé màmá Àjọlá ò ní ṣọ́ọ̀tì. Gbogbo ara ní ṣẹfúnṣẹfún fi ṣayé o. Abọ́sẹ̀dé Àníkẹ́ ò ní mọ̀ṣì. Happy birthday to you. Abọ́sẹ̀dé Basirat every 12th of March is your day. Tọdún 2021 ló pé ìní gbogbo ayé ṣe ń bọ̀ yọ̀. Ọlọ́jọ́ bí òní o Abọ́sẹ̀dé jẹ́ ń bọ̀ délé. Ìwọ lọmọ ọlọ́wọ̀ mọ́dẹ̀ ọlọ́wọ̀ wọn kì í jẹrun ẹdun torẹ́dun ló ṣe bàbá wọn lóore. Èjì àlùmí níyàn ọmọ òye ọkà ìmẹ̀kọ ajílété níyàn ọmọ òrò ọkà dàǹbìrì níyí ajá òpọ̀dà egun àlùmí níyí yọ̀yàn ọkà lódì kókó iyún abara funfun nínú oko ọkà abara pàìpàì. Ọlọ́pàdà ṣe mẹ́kọ dání bẹ́ẹ̀ bá mẹ́kọ dání ẹjẹ́ kí n lọ rè é yẹ kuru ẹ̀yin lọ máa fi rú lálẹ́ nígbàlẹ̀. Bí bàbá yín bá fi gbó ṣe lé wọ́n fi ìgbẹ́ ṣègboro wọ́n sì sọ dẹ̀dẹ̀ pírímù lẹ́kọ̀ọ́. Mọ̀jàlá ọmọ ẹranko tí ń bá dẹ́mu jẹ ọ̀wọ̀ ọmọ àdàgbà jálẹ̀ àmùrè ọmọ dada kú àdà ẹ̀yin lọ́mọ dada kú àdà àdá ṣoko títí àdá òrèrè oko jẹ àdá jìyà kọ̀ bí ẹni tí ò bá kọ̀ gbélé àdá tó bodé àdá sùn gbọ̀nrọ̀gbọ̀ndàn. Ọlọ́jọ́ bí òní o Abọ́sẹ̀dé Basirat Àníkẹ́ Adé tó bá wá ń gbọ́ kíkí yìí ọ̀rẹ́ rẹ pàtàkì